ọba Dr. Akínlóyè Owólabí Ọlákùlẹ́yìn wípé ó ti wàjà. Ìròyìn náà ó di ìròyìn òfegè. Olúbàdàn títí ìlú Ìbàdàn bàbá fojú hàn sí ìta gbangba fún ìgbà àkọ́kọ́. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba àti ọ̀mọ̀wé Akínlóyè Owólabí Ọlákùlẹ́yìn ó ti fi ojú hàn ní ìta gbangba fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọjọ́ mélòó kan tí ìròyìn tí ò ní ẹsẹ̀ nílẹ̀ kan tó gbòde kan wípé orí adé náà ó ti tẹrí gbàsọ. Olúbàdàn ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún ààwẹ̀ Ramadan ní ààfin rẹ̀ tó wà ní Òkè Àrẹ̀mọ lọ́jọ́ àbámẹ́ta, níbi tí àwọn aláàwẹ̀ lọ́kùnrin lóbìnrin àti àwọn olóyè pẹ̀lú aṣojú ìjọba àti àwọn orí adé ní abẹ́ Olúbàdàn tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún. Ìdánilẹ́kọ̀ọ́ náà ló jẹ́ nǹkan àgbà ìyanu àti èyí tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn Kìrìsìtẹ́nì sínú ní ìlú Ìbàdàn. Nínú ọ̀rọ̀ tí ó sọ di mímọ̀ níbi àpèjẹ náà, Olúbàdàn ó dúpẹ́ lọ́wọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Olúbàdàn ó jẹ́ ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì tó sì ṣe àgbékalẹ̀ wáàsí ààwẹ̀ Ramadan fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ìlú Ìbàdàn. Nínú ọ̀rọ̀ kábíyèsí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ṣe eléyìí fún ìfẹsẹ̀múlẹ̀ ìbáṣepọ̀ àti ìgbépapọ̀ alálàáfíà fún gbogbo àwọn ènìyàn láláì fi tẹ̀sìn tàbí tẹ̀yà ṣe. Kábíyèsí ní mo rí ara mi gẹ́gẹ́ bí bàbá fún gbogbo ẹ̀yin ènìyàn tó wà ní ìlú Ìbàdàn láláì fi tẹ̀sìn tàbí tẹ̀yà ṣe. Ọ̀tún Olúbàdàn títí ilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà ó kí ọ̀rọ̀ kábíyèsí Olúbàdàn títí ìlú Ìbàdàn lẹ́yìn pẹ̀lú àlàyé wípé láti ọjọ́ pípẹ́ wá ní ilẹ̀ Ìbàdàn ti fi ààyè gba ọ̀kan-ò-jọ̀kan ẹlẹ́sìn láláì ní tàbùkù tàbí fi ètè ẹ̀gàn pé ẹnì kankan. Ṣáájú ni ìròyìn ti kọ́kọ́ jáde wípé Olúbàdàn ti wàjà lẹ́yìn àìsàn díẹ̀ ráńpẹ́ tí ìròyìn náà sì milẹ̀ tìtìtìtìtì níbi nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Àmọ́ o, àwọn oníwèé ìròyìn wọ́n ṣe iṣẹ́ ìwádìí wọ́n sì rí dájú wípé kò sí ohun kankan tó ṣe Olúbàdàn àti wípé ọba Ọlákùlẹ́yìn ó sì wà ní àlàáfíà ara tó péye. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún ọmọ orí adé náà, ó sọ̀rọ̀ ó sì sọ wípé mìmì kankan kò mì bàbá òun sì wà lálàáfíà, ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde.